ẹbí bàbá Tinubu níbo ni ṣèyí ẹ̀ ló ti rí 11 million pound sterling tó fi ralé sí London. kò ṣòmí lẹ́nu ó gbẹnu mi ọmọ àlè lẹ́dẹ̀ bẹ̀rẹ̀ látòrí bàbá Ọbásanjọ́. mo ti sọ fún yín pé wèrè ti tara bí mo ti lé tí ẹ bá lé ẹja wèrè ẹ̀yin àti Fúlàní ẹ̀rí ẹ̀sìn ẹ̀ ń pàdé wèrè gidi. mo sọ fún yín pé bàbá Tinubu àti ọmọ ẹ̀ ẹlẹ́wọ̀n ni wọ́n o. ẹ sọ nǹkan gidi pàtó tó ṣe olóńgbé tẹlifóònù náà ṣọ́ọ̀bù ló fún wa ní tẹlifóònù. bàbá ò lè lọ́wọ́ ọmọ o torí olè náà ni bàbá Tinubu agbéwìrì. ìwé yìí ni òun náà pè ní Dubai wọ́n ń yàgbẹ́ sí ọmọ Yorùbá lẹ́nu. ìfẹ́ wọn lọ wá the Shetani of Sokoto, Sultan of Sokoto. torí gbà tí ẹ̀sán bá dé ó máa wọ́ sí ti Ibrahim Badamasi Babangida lọ. ṣé bàbá Tinubu tó gbé Boko Haram fún Buhari òun ló fẹ́ gbà nílà ìyẹn ló ṣì dé. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbẹ̀lẹ́tù ọmọdé làwọ̀. Dr. Wunmi Lawal jáde tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ pàápàá lórí ilé tí ọmọ Tinubu rà ìyẹn sílùú London. Wọ́n sọ òbítíbitì owó tó fi rà á débi pé wọ́n ní ọmọ Tinubu yìí bó sì ń jalè náà ni bàbá ẹ̀ ń jà. Màmá yìí mà tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa nǹkan tí wọ́n fi pamọ́. Gbogbo àwọn àṣírí tí wọ́n fi bò láwọn ẹ̀yà yẹn pátápátá òun náà ni màmá yìí padà tú ta. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun ni wọ́n ṣàfihàn àwọn tí wọ́n jẹ́ ń pera wọn lọ́mọ Yorùbá tí wọ́n sì jẹ́ ọmọ Fúlàní. Níbẹ̀ náà ti sọ pé ẹnu àwọn gbà láti sọ wípé Olúṣẹ́gun Ọbásanjọ́ ọmọ Fúlàní ni àti pẹ̀lú pé ìran Fúlàní òun náà ni Olúṣẹ́gun Ọbásanjọ́ ń ṣiṣẹ́ fún. Ọ̀rọ̀ pọ̀ nínú èyí tí màmá yìí sọ. Wọ́n sọ nípa Màtáwálé bẹ́ẹ̀ náà sì sọ nípa àwọn olóṣèlú kànrìnkànrìn. Wọ́n máa sọ nípa àwọn olówó Nàìjíríà ohun tí wọ́n ń fowó wọn ṣe àti ibi tí wọ́n ti rówó ọ̀hún. Màmá yìí tú àṣírí tó pọ̀. Dr. Wunmi Lawal gẹ́gẹ́ bí àgbàlagbà ọmọ Yorùbá tí ohun tí à ń pè ní Yorùbá nation tó kálára púpọ̀. Wọ́n máa ṣàwọn ọ̀rọ̀ tó pọ̀ nínú èyí tí mo fẹ́ kẹ́ wá lọ gbá àwọn ọ̀rọ̀ ọ̀hún. Ẹ wo màmá yìí wọ́n ní bómìnira Yorùbá yóò ṣe jẹ́ tiwa lójú àwọn lógún. Bí a bá wá rí ọmọ Yorùbá èyí tó bá ń ṣe mọ̀nàmọ́ná àwọn ò ní gbà o. Ibikíbi tó ń bá sì de àṣírí ọ̀hún sí bẹ́ẹ̀ làwọn máa tú. Màmá yìí sọ̀rọ̀ tó pọ̀ nínú àwọn ọ̀rọ̀ wọn nínú èyí tí mo fi hàn wá lẹ́yọ kọ̀ọ̀kan. Bàbá wa jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá abẹ́tí lólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ mo ń bẹ̀ yín ni o ẹ bá wa tẹ̀ ẹ́ síbẹ̀ ni o sakọ o ẹ bá wa dọ̀rẹ̀ káwa náà ó sì bá yín dọ̀rẹ̀ ṣe rí àwọn ìròyìn yìí tó jẹ mọ́ Yorùbá bó bá ti ń jábọ́ bí àpò ìyèrè àwa ò ní jẹ́ kí ti yín ó di sí níkànnì yìí torí pé ibi tá à ń lọ òun náà láwù ẹnìkan kì í wariwo ọjà mo sì ń sọ fún wa wípé múra Yorùbá yìí gbogbo wa láwùjọ gbà ìgbà tó bá wá ń dùn fún wa ayé ò ní fi yín pamọ́ nígbà náà tọ ẹja ṣe àìtò wọn ẹja pínkálé ẹja subscribe síbẹ̀ ká sì ti àgbo tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹja gbọ́n tí màmá wa Wunmi Lawal dókítà ni wọn o. àwọn wa ń tọ́jú ọmọ tí wọ́n ẹbí bàbá Tinubu níbo ni ṣèyí ẹ̀ ló ti rí 11 million pound sterling tó fi ralé sí London. ilé náà wọ́n sì tẹ̀lé lọ́wọ́ Jerry Hussein ni o ẹ bèrè lọ́wọ́ bàbá Tinubu iṣẹ́ kí ni ṣèyí ń ṣe yes àgbàpọ̀ lọ sí skulu tẹ bá wojú ẹ̀ gan bíi dàdándídín bíi amukun mẹ́kọ̀ọ́ ni kò ṣáàpù lójú ìsọ̀rọ̀ sí ẹ̀ gan bí òpònú ni níbo ló ti rí 11 million. tẹ bá wo agọwọ́ ṣèyí 340 mi ní kó má lago yes èmi gan lago oní nice ago lẹ́yìn tó wọ́n jù $70. ọmọ bàbá Tinubu gbé ago 340 million sọ́wọ́ bàbá ẹ̀ gbé 400 million sọ́wọ́ kò tí ì dín kankan nìyẹn o. wọ́n wá lọ fẹ́ sọ the governor of Lagos State tí wọ́n belong to am alago 1 billion at the expense of the common man ní Lagos State. ẹ̀yin ará mi ẹ̀jẹ̀ tuntun fi nǹkan tó yín létí ṣé àmọ̀ pé wọ́n sọ fún yín pé bó ṣe ń pàwọ́ ọmọ mẹ̀kúnnù lọ́tún lọ́sì láàárọ̀ lálẹ́ lọ́sàn-án tó ń gbárùkù ti àwọn Fúlàní because ẹgbẹ́ ká sọ ó tọrọ fúnra wa ẹ̀yàn ọmọ Yorùbá ògidì díẹ̀ ní Tàlàbà nínú Ìbejì díẹ̀ ní tàwọn Fúlàní tá à ń pariwo pé wọ́n ń pa wá àwọn olórí wa olówó wa sínétọ̀ wa àwọn Bámidélé ní Jímọ̀ Ibrahim ni àwọn Sàràkí ni àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń jẹ́ ọmọ Yorùbá tó ń pera wọn lọ́mọ Yorùbá bọ́ tó máa lè ògidì ọmọ àlè ni wọ́n tábàdẹ̀ ní ká lọ ṣẹ́kì DNA wọn ọmọ àlè ló pọ̀ nu wọn o wọ́n gbé oyún wọn wá fún bàbá wọn ni nínú kan ní Fúlàní trait nínú ọ̀kan ti máa gbà pòtì fún Fúlàní láti jọ́ tó ti ń rí jẹ lábẹ́ Fúlàní ọmọ àlè ló pọ̀ nu wọn kò ṣòmí lẹ́nu ó gbẹnu mi ọmọ àlè lẹ́dẹ̀ bẹ̀rẹ̀ látòrí bàbá Ọbásanjọ́ yes bàbá Ọbásanjọ́ Ọlọ́run gbà fún lẹ́ẹ̀mejì ó ṣe head of state militarily and on a civilian plane
ẹ sọ tẹ́ ẹ̀ bá ní tọ́ra yín ẹ sọ nǹkan gidi pàtó tó ṣe Ọlọ́run gbé tẹlifóònù wa ṣọ́ọ̀bù ló fún wa ní tẹlifóònù torí ẹ bá pé tó bá já sí àwọn Saudi Arabia tó ti ń wá sí loot láti wá gba health lọ́dọ̀ wa services lọ́dọ̀ Nàìjíríà nígbà yẹn nísìnyìí ó yẹ kó máa rá bàbà ká máa wọ ẹni tó fẹ́ fún ní visa ni but kí ló ń ṣẹlẹ̀ nísìnyìí àwa là ń dúbà ṣe máa lọ sí Saudi Arabia láti lọ ṣọmọ ọ̀dọ̀ tá a bá wá lọ síbẹ̀ láti ṣọmọ ọ̀dọ̀ wọn á rèpù mí ní obìnrin wa o tó bá rèpù wọn tán tó lọ sí ṣé UAE ni òun ló ń pè ní Dubai wọ́n ń yàgbẹ́ sí ọmọ Yorùbá lẹ́nu kì í ṣe pé wọ́n sọ mo gbọ́ mo rí fún ara mi ni nígbà tó yàgbẹ́ sí lẹ́nu tán ó ní kó tún fi ahọ́n kó fi nùtí fún un ṣé àwọn olórí tẹ fẹ́ bá gbẹ̀lú àwọn nìyí tó ti ti gbogbo àwọn ọmọ olóríire yín gbogbo àwọn ọmọ tó máa sọjọ́ fún yín wọ́n ti tì wọ́n sí Mediterranean yìí tó ti já sínú omi tẹ́jẹ́ ńlá ti gbé jẹ tó ti gé apá ìsọ̀nù wà ń bẹ̀ gbogbo ẹ̀yin olówó ọlọ́lá tẹ́pẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ògidì ọ̀tẹ́dọ́lá ni Bámidélé ni àwọn Fọlájú ní Jímọ̀ Ibrahim ní gbogbo yín lẹ́mọ́ra yín ni ò mọ̀ yín òṣì lẹ́ ń ṣe àwọn Fúlàní ò ti sọ́ọ̀bù torí wọ́n ti realize pé ojú oníyín you have no balls you are impotent observers ẹ̀ ń wo Fúlàní lójú kọ́ máa gbé àwọn ọmọ aláìní lórí bọ́lẹ̀ èmi ni mo sọ fún yín ó máa kàn yín ó máa tó kàn yín ẹ jẹ́ kí n sọ fún yín bí Nàìjíríà ṣe yọ lórí burúkú tó the ex-president Somalia Barre wọ́n ti lè kúrò lórí oyè ó ti wà ní exile nígbà tó lọ sí exile níbo lẹ́rò kó lọ níbo lẹ́rò kó wà wọ́n ní Babangida ló gbadá ní o Babangida amukumẹ́kọ amushua Babangida ló gba Barre dání nígbà tó ń lé ní Somalia ọ̀dọ̀ tiẹ̀ Nàìjíríà ló wá ó ti wá kú tán wọ́n wá London wọ́n wá l'Amẹ́ríkà nígbà tó wá kú tán wọn ò fẹ́ fi Nigerian airlines kọ́kọ́ gbé lọ sílùú ẹ̀ láti lọ sí bó ṣe máa ń rí fáwọn olórí burúkú tó máa ń bàlú wọn jẹ́ nìyẹn bí Mugabe náà tó rù lùlú ẹ̀ for 37 years nígbà tó lọ sí exile ó kú padà síbẹ̀ ni àkútúkú má kú ẹ̀ lọ́rọ̀ mi ṣé ní gbogbo ẹ̀yin tẹ́pẹ́rẹ́ yín ní senators tẹ́pẹ́rẹ́ yín ní house of assembly kan àbí representatives èmi mo sọ fún yín RIP ló máa gbẹ̀yìn gbogbo yín náà gbogbo owó tẹ jí tẹ kó tẹrù pé fẹ́ fílẹ̀ fáwọn ọmọ yín ìrọ̀lẹ́ pa aṣiwèrè lọ́lọ́run pè yín aṣiwèrè yín ẹ ti fi ilé ayé kó ọrọ̀ jọ ẹ kò mẹ́ni tó máa jẹ́ èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ bíbélì lè sẹ́bẹ̀ bíbélì wá tún sọ fún yín ní Exodus 22 verses 22 to 24 ó ní tẹ bá ń pa àwọn ọmọ mẹ̀kúnnù lẹ́kún tó bá ké sí òun bá ṣe ń pariwo lójoojúmọ́ ó lóun á gbọ́ o ìbínú gbígbóná òun á dìde sí yín òun á pa yín àwọn ìyàwó tí yín aṣọ èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ ó wà ní Exodus ó wá sọ fún èèyàn ọmọ Yorùbá nínú Luke 22 maybe verse 36 ó ní ẹ lọ́ra kọ o ẹ̀dẹ̀ mọ́ tó ń fi àkùṣe for protecting yourself tẹ bá ní kò ní kàn yín àmì tó máa kàn tábà ló máa pẹ́ ni ó lè yá ọ̀dọ̀ Nàìjíríà náà á Barre sí for more than 30 years kó tó di kó kú nígbà tó wá kú tán wọ́n wá ń pe Kenya kó wá bá wọn gbé padà lọ sí Somalia àwọn olórí burúkú amukumẹ́kọ nígbà tó pé ìṣìlámù náà máa ń pariwo ọmọ ìyá àwọn ìyẹn ló wọ́n á sọ fún London máa gbọ́ pé ẹni báyìí o tó lọ jókòó sí Nàìjíríà ó ti kú o wọ́n ní káwọn wá bá wọn gbé ìyẹn ló mú mi wá fẹ́ sọ fún yín nítorí ìta sọ yìí wọ́n máa gbé Sultan níṣẹ́ Ṣètánì of Sokoto wọ́n máa gbé Watamale Metawale or whatever he chooses to call himself wọ́n máa gbé Nuru ọ̀nù ribadu lẹ́pẹ́ bàbá Tinubu ṣe ń gbọ́ torí etí yìí ti di etí kẹtí sí wa bíi máṣíìnì ìbò
wọ́n máa gbé national security adviser yìí alábàgàgebè nìyí 5 and 6 ní bàbá Tinubu Nuru Libadu lẹ́ ń rán ẹ̀sọ́ informant sáwọn Boko Haram tẹ̀ ń fún wọn 4.5 billion ẹ̀rí tó lórí burúkú ni ìlú bọ́lẹ̀ ti rí tí wọ́n ń settle insurgents tó ń settle terrorists àfọ̀dọ̀ ẹ̀yin olórí burúkú amúkú mẹ́kọ̀ọ́ ẹ̀yin olórí burúkú amúkú mẹ́kọ̀ọ́ tẹ́ pẹ́ra yín lórí ẹ tún wáá jẹ́ ọmọ Yorùbá olórí burúkú ni ológun iṣan nìyẹn amúkú mẹ́kọ̀ọ́ nìyẹn àpọ̀dà nìyẹn wọ́n ti forí yín gbálẹ̀ wọ́n ti ná okùn tòbí mọ́ yín lórí ẹ̀ lè rorí dáadáa mọ́ nítorí pé ẹ̀ lè rorí yẹn Fúlàní máa gbé orí yẹn kọ́lẹ̀ lọ́kùn mi ẹ̀yin ará mi tí wọ́n bá lọ wá Sultan of Sokoto tó ọ̀ bá rí ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní kìlọ̀ fáwọn olówó yín torí àwọn náà máa gbé pamọ́ olórí burúkú wọ́n sì ń tẹ̀lé Fúlàní àwọn ọmọ àlè tó ń fọwọ́ òsì júwe ilé babalá bàbá wọn they have no respect for themselves no integrity àtúbọ̀tún wọn ò mọ bó ṣe máa rí àlámọ̀rí àwọn ọmọ wọn lẹ́yìn ọ̀la wọn kíá àsìmọ́jà táwọn bá ti ń jayé ayé orí burúkú tó ń jẹ́ ń sìn ìfẹ́ wọn lọ ń wá the Shetani of Sokoto Sultan of Sokoto olórí burúkú tó ti gbé Afghanistan wọ́n ló ti gbé Pakistan ọmọ bó ṣe ń pààyàn nítorí náà ló ṣe dàbí pé ó easier fún láti máa ti àwọn Boko Haram lẹ́yìn because apànìyàn lòun náà èèyàn kan ló wá sọ tí wọ́n ní kí n tètè sọ fún yín tí wọ́n bá rí Sultan ní Sokoto ẹ sọ fáwọn Yorùbá olówó ọlọ́lá yín o tó bá gbà dání wọ́n jọ máa kú pọ̀ ni ẹ bá mi pè wọ́n kọ́ súnmọ́ bí olórí burúkú ni wọ́n ń ṣòṣì bí ẹran aṣẹ́wó bàbá Tinubu ó finá sí orí òrùlé wọ́n ló travel káàkiri ó ń lọ jẹun ó ń lọ gbádùn tó lórí nìyẹn ẹ wá ní wèrè ní Trump tí Trump bá jẹ́ wèrè asínwín làwọn tá à ń bá gbé tó ń mu ẹ̀jẹ̀ tó ń wẹ̀ nínú ẹ̀jẹ̀ àwọn èèyàn tó wá ń ṣe patí bí ọmọ ọjọ́ mẹ́jọ tó ń gbẹ́jọ́ wọ́n wá láwọn fẹ́ tún Nàìjíríà àwọn fẹ́ dúró lórí wọn Nàìjíríà ó máa fọ́ ọmọdé wọn lórí mi ẹ bá mi sọ fún wọn pé èmi ọmọ mi Àmọ̀kíadé ní Nàìjíríà máa fọ́ ọmọ wọn lórí mi á fọ́ ọmọ wọn lórí tọmọtọmọ táyátáyá ti dúkìá tó kó dání ó máa fọ́ ọmọ wọn lórí mi àfi tọ́lọ́wọ̀n bá sí sọ́mọ̀ èmi dẹ̀ mọ̀ kó wà bẹ̀ torí àṣẹ ìparí àṣẹ ìpọ́lọ́hún sọ̀rọ̀ tán in less than 1 hour ètò Ọlọ́run gbọ́ ó ti ń túfùrọ̀ wọn síta tẹ bá ní ọmọ mẹ̀kúnnù lẹ máa pàjáyé ẹ máa para yín àjẹ́ lọ́dọ̀dẹ̀ ẹ jẹ́ ìyára mi ẹ ti gbọ́ orúkọ arábìnrin yìí Chimamanda Ngozi Adichie ó wálé wá sọmídé ni o pẹ̀lú àwọn ọmọ ó wálé wá sọmídé pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ìkànnì àwọn ọmọ ọ̀bẹ́jì tó bí Nkanu Nnamdi ọmọdún kan àtọ́sí mélòó àtọ́sí mẹ́sàn-án gbogbo ohun tó ṣe bí àpòjú pé kàn fún ní oògùn lọ ó dákẹ́ proper fall wọ́n fún proper fall yẹn ó máa ń depress immune system ni proper fall tó fún wọ́n ti fún láfújù ọmọdún kan àtọ́sí mẹ́sàn-án bí wọ́n fún ní dóòsì tọmọ fúnrú èmi ìyá 70 òun lọ fún ọmọdún kan àtọ́sí mẹ́sàn-án ọmọ ti lọ o ìbejì lárábìnrin yìí ní ìkan ti lọ́nu wọn Nnamdi ti lọ Chimamanda kì í ṣe just ordinary layman gbogbo ayé ló mọ̀ she's an author ṣẹ́rí pé tọ́mọ́ láwọn ń fèèlì àwa tí nǹkan kan ò ní já sí wọ́n ti ń fèèlì ara wọn wọ́n á bẹ̀rẹ̀ sí ní sùn ara wọn because arábìnrin yìí ò ní dúró lásán ọmọ Amẹ́ríkà lọ́mọ yẹn Amẹ́ríkà ló bí sí wọ́n máa sùn ìyáláyà hospital yẹn for negligence overdose wọ́n máa fún ọmọ yẹn ní tó máa pa nìyẹn propofol is a very powerful potent medication òun ló gbé fún Michael Jackson tó pa gbẹ̀yìn ó ti pa ọmọ lọ́mọ ọmọ ọdún kan àti oṣù mẹ́sàn-án náà fún ní propofol oògùn àwọn oògùn alágbára tó ń depress immune system mo sọ fún yín pé tó bá pa wá dé sẹ́ẹ̀jì kan wọ́n á máa pa àwọn olówó ọlọ́lá ẹgbẹ́ wọn
wọ́n ti pọmọ sí Shina Amanda Ngozi Adichie ìyẹn ṣe ń ṣe common person wọn ò tún lè watch fọmọ olówó ọlọ́lá ẹgbẹ́ wọn because Shina Amanda is known all over the world as a Nigerian author àwa kò tí di celebrity but àwa náà ń kọ̀wé dọ́tọ̀ lọ́nba ní òun máa gbé wa fáyé kọ́mọ̀ wọ̀ fine yóò dé gbé wa fáyé ẹ̀yin ará mi n tí mo fẹ́ sọ yẹn má bínú sí mi o kì í ṣe pé mi ò ní àánú kò bà mí nínú jẹ́ torí pé abiyamọ ni mí kò sì gbá mi máa wà tọrọ ọba tó sọ tí ò ní sáyè táyè máa wà tọrọ yìí ò ní sọ àyè wà ń sìn ọ̀rọ̀ yìí dẹ̀ wà bẹ́ẹ̀ tó náà ní ṣe sọ. ẹ ti kà nínú ìwé ìròyìn ṣáwọn kan ń pọmọ tálíkà kò sẹ́ni tó sọ̀rọ̀ kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ tí wọ́n bá ti pọmọ tálíkà alọ́dí gbére náà nìyẹn. Nàìjíríà fẹ́ẹ̀lì ọmọ Awólọ́wọ̀ nígbà tí Awólọ́wọ̀ tó sì jẹ́ Prime Minister of Western Region èmi ọmọ mi máa lọ hospital máa lọ yọ eyín kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ní ìlú sọ́kọ́bọ̀ ìgbà táwọn amoko mẹ́kọ̀ọ́ àwọn olórí burúkú yìí tó ti kọ́nà medical facilities bórí fún ẹ ò ní jáde pẹ̀lú àlàáfíà bọ́n ṣe fibroid ọmọ bleed to death ni ọmọ Awólọ́wọ̀ Olúṣẹ́gun Ọmọ́túndé Awólọ́wọ̀ ọmọ bàbá wa olóògbé Awólọ́wọ̀ tó sìkì fún bọ́bájá Amẹ́ríkà ni ó pẹ́ jù oṣù mẹ́fà àwọn àwòsàn ọmọkùnrin yìí lọ sí London lọ ṣe sọ́jú yẹn o kó padà wálé kó máa maintain ẹ̀ kó fi recuperate completely and probably permanently ó polúṣe o ṣe àrí pé kò sẹ́ńtì Nàìjíríà tó ọ̀fẹ́ gbé bàjẹ́ lé lọ́wọ́ mo ti sọ fún yín mo ní kó bá pa àwọn ọmọ mẹ̀kúnnù tó sú wọn á bẹ̀rẹ̀ sí ní para wọn mo ti sọ fún yín o pẹ́ẹ́pẹ́ẹ́dípẹ́ ẹ mọ wọ́n ṣe ń sọ wọ́n ti pa ojúlówó ọmọ Yorùbá wọ́n máa bẹ̀rẹ̀ sí ní para wọn gbogbo hospital tó wà Nàìjíríà killing office ni o killing depot tọ́wọ́n bá pààyàn wọ́n á gbẹ̀jẹ̀ wọ́n á yọ kíndìnrín wọ́n á yọ liver wọ́n á yọ heart dókítà gangan ló máa tún yọ wọ́n ń fi ẹ̀mí àwọn èèyàn wọ́n fi ń légbodò wọ́n láwọn fẹ́ ṣoríire ẹ sọ fún Babangida ṣóun ló gbé Sultan of Sokoto sílé wọ́n máa jọ gbé Wunmi ẹ sọ fún Mẹ̀tàwálè pé wọ́n máa gbé ẹ bá mi sọ fún Nuhu Ribadu pé wọ́n máa gbé informant Boko Haram ẹ sọ fún ọkọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o Fúlàní ò dáwọ́ pípa dúró bó ṣe ń pa lọ́yọ̀ọ́ ló ń pa nílọrin ló ń pa lẹ́kìtì ẹ wá ní kí Donald Trump rẹ́wọ́ dúró mo ti sọ fún yín pé wèrè ti tara fi wọ́n ti lé tẹ́ bá lẹ́ ya wèrè ẹ̀yin àti Fúlàní ẹ̀rí àsìnwó ẹ̀ ń pàdé wèrè gidi wèrè tó ju wèrè lọ lẹ́ máa bá pàdé by the time tó bá bọ́ǹbù gbogbo community tẹ́ lọ sápamọ́ sí gbogbo tẹ́ sápamọ́ sí olúkàlùkù àná sílé jáde ẹ fẹ́ lọ ẹ̀yin ọmọ Yorùbá oníjẹkújẹ onímukúmu onírádaràda oníkóborájà ẹ fẹ́ lọ ẹ fẹ́ kí Islamic nation kó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn Fúlàní ẹ fẹ́ káwọn Fúlàní kọ́ wà resettled they are already occupying 12 states in the north àwọn states tí wọ́n tọ́ lè gágọ́mú so tọ́ lè ṣu kọ́fí tissue paper nù dí àfi tí Lagos state Togun state tó bá dáwọ́ sí wọn lápò àwọn ọmọ ẹni àná wọ́n ní ká gba vigilante sílé wọ́n kọ́ security boss fún yín ẹ wá fi ń ṣòṣì bí ẹran ṣẹ́wò dancing governor wa ń pariwo pé wọ́n ti wọ̀ ṣú wọ́n ti wọ̀ yọ̀ ẹ fẹ́ la tọ́wọ́ máa gbé mo suggest pé kán gbé ẹ tọ́wọ́ máa fi gbé ẹ fọ́sẹ̀ kan sọ́sẹ̀ méjì wà lùzí weight láláì rèjò
wọ́n á pa hallelujah kò ní lulẹ̀kùn sí fún ẹ lórí yóò kù. ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀pẹ̀rẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá olórí wa orí burúkú lẹ́gbẹ́ dání òṣì lẹ́gbẹ́ dání àbámọ̀ lẹ́gbẹ́ dání ẹkún lẹ́gbẹ́ dání òṣè lẹ́gbẹ́ dání as long as tí Fúlàní bá ń pa wá tẹ́ ẹ̀ ní the guts tẹ́ ẹ̀ ní the boss láti dìde pé a máa pín ìlú yìí ni ẹ̀yin Bámidélé ẹ̀yin Awófọlájù ẹ̀yin Délé Ògún ẹ mọ́ra yín o bàbá fẹ́ Babalọ́lá gbogbo yín wá ń ṣòṣì bí ẹranṣẹ́ wo ọ̀gẹ̀dẹ̀ yín ti rà ó ti ń rùn ẹ wá ló ń bàjẹ́ ẹ ló ń pọ́n ẹ kó òṣì. ẹ̀yin gọ́fúnà olódo Dàpọ̀ Abíọ́dún mo research wọn lóòótọ́ education náà so mọ̀kùmọ̀kùn lè máa ṣe ẹ̀ mọ̀ nǹkan tó ń pè ní governance ẹ̀ mọ̀ nǹkan tó ń pè ní administration àwọn atasọ́dì policy ìjọba jẹ́ adébẹ̀ rírọ̀ ẹ̀yin olóṣì náà lọ́wọ́ gbé fún ẹ̀yin olódo ọ̀pọ̀n zero dancing governor wọn kọ́ owó west America ẹ̀mí rẹ̀mí náà ló tún fi padà wọ́n ti gbówó education lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ ẹ ti fi mọ́ra yín lọ́wọ́ ẹ̀yin náà ní governor ẹ̀yin náà ní DC gbogbo yín wá ń ra plane ẹ̀ ń fò sókè ẹ̀yà máa gbàdúrà kọ́lọ́ máa jábọ́ tó bá jábọ́ gúgúrú rẹ̀ máa dì ẹ̀ di gúgúrú èmi ni mo sọ bẹ́ẹ̀ kò bẹ̀ sí nǹkan kan tẹ́lifọ̀ ni màá ní sọ gúgúrú ni torí gbogbo yín lè ń ṣòṣì bí ìránṣẹ́ o. bàbá Tinubu àti Ṣèyí ẹ̀yin èèyàn mi wọ́n jẹ títí Nàìjíríà tán wọ́n tún cross over lọ sí Burkina Faso ó realize pé àwọn tó ń ṣe illegal mining nílùú orúkọ Ṣèyí Tinubu jáde o ó ti make owó asabakas last year illegal mining gold wọn Ṣèyí ọmọ bàbá Tinubu ó ti ta fèrèfèrè dé Burkina Faso tí Burkina Faso bá lọ mọ tó gbé lọ sí International Criminal Court ẹ̀wọ̀n ló lọ o torí fraud felony oríṣiríṣi òní Ṣèyí odúmẹ́gbẹ́ ojúkùn ń dán láwàrò bàbá olè lọ́wọ́ ọmọ o torí olè náà ni bàbá Tinubu agbéwìrì lẹ́yìn tẹ́ jí gbogbo dúkìá Nàìjíríà tán ẹ tún fẹ́ lọ jẹ Áfíríkà lẹ́sẹ̀ bàbá Tinubu oníkòmọ́kòtò ajẹlójú onílé jẹlójú àlejò onífẹ́tírìsì àgbàlagbà bàbá onímọ̀kùmọ̀kùn ó jẹ́ Nàìjíríà kéegun ó tún fẹ́ lọ sí Burkina Faso tí wọ́n bá gbé ẹ délé ẹjọ́ ẹ̀wọ̀n ni wọ́n àtọmọ ẹ̀ máa ṣe. wọ́n sọ fún yín pé bàbá Tinubu àti ọmọ ẹ̀ ẹlẹ́wọ̀n ni wọ́n o ẹ ṣe ẹ̀wọ̀n wọ́n sọ kọ́kọ́rọ́ nù wọ́n lé ní 17 oil wells ẹni refinery wọ́n ń fún yín ní 213 billion tẹ́ ẹ̀ ṣiṣẹ́ fún ní àpò Lagos State kò tún ká yín RIP ló máa gbẹ̀yìn gbogbo ẹ̀ ẹ máa da gbogbo ẹ̀ lẹ́yìn báàrẹ̀ ti da gbogbo ẹ̀ lẹ́yìn after 30 years wọ́n máa fly òkú ẹ̀ lọ sí Somalia bàbá Tinubu tẹ́ ẹ̀ bá sá lọ lẹ́kọ̀ọ́ ẹ sá wọ Cameroon lọ torí ní ìdí àbábọ̀ yìí wọ́n máa gbẹ̀yìn náà o wọ́n ní kí n sọ fún yín for free one day. Donald Trump ti gbé Maduro àtìyàwó ẹ̀ wọ́n wà l'Amẹ́ríkà ibi tó fi wọ́n pamọ́ sí kò sí aláya kankan nínú ìtàn lè dé wọ́n á gbé yín yes kò ní láti gbé yín but kó gbé yín tó lọ fi ọ̀gá wọ̀nyí tẹ́bálẹ̀ ya wèrè mo ní ẹni tó tún síwìn jù mí lọ́wọ́ wèrè ti dá inú máa polú ṣọtẹ̀ ní Tinubu tẹ́bá lórí yín òkú somebody has reset ọpọlọ yín. ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ tá a bá dá kẹ́kẹ́ máa wọ àwọn wèrè yìí wọ́n á sùn ìyá wọn jẹ o wèrè gidi ni wọ́n o wọn ò kíà nípa anybody. tẹ́ bá rí adúrú owó tí Amẹ́ríkà fi ń defend rẹ̀ ó lé ní 1.1 trillion 1.16 trillion dollars ẹ mú calculator yín jáde kẹ́ multiply 1.1 trillion pẹ̀lú current rate
Nàìjíríà wá kọ́wọ́ wọ́n fi ń ṣòṣì wọ́n fi ń ra rẹsì tó máa fi ṣe election tó máa fi bribe wọ́n ná millions sí yẹn bàbá Tinubu owó oúnjẹ owó gbá ọ̀nà 9.6 billion ṣẹ́ni tó lórí burúkú ni bàbá Tinubu ẹni àná ní àpọ̀dà ẹ̀wá alákàntàntì orí ẹ̀ pé Oliver Twist ọmọ akúṣẹ̀ tó wọlé owó tó ń ṣe báṣubàṣu tó ń gún tó ń tẹ̀ mọ́yànmọ́yàn lórí bàbá Tinubu torí tó bá fi owó tó bàbá Tinubu 9 billion ni bàbá Tinubu fẹ́ fi jẹun àtàwọn aráalé ẹ̀ àtọwọn àti Ṣẹ̀tìmà olórí burúkú ni wọ́n Ṣẹ̀tìmà ẹ̀gbọ́n ọmọ akọ lẹ́tà sí Trump kó gbé tó bá gbé kó gbé Màtàwálè kó gbé Nuru Ribadu kó gbé El-Rufai kó gbé Ado Bayero kó gbé Lamido Sanusi Galadima ò tí ì kú kán gbé gbogbo wọn ló ń ṣòṣìgbẹrun aṣẹ́wó bọ́ọ̀ tí ẹ̀ gbé Babangida ó ti wà nínú ayérayé ìsọmọ Ọlọ́run ti sọmọlẹ̀ kò ní kú lórí ibi tó wà yẹn tí tọ́lọ́ máa fi padà tí Jésù máa fi dé ẹ bá mi sọ fún wọn gbogbo ìnákùná tọ́nà wọ́n máa dé International Criminal Court o in Hague wọ́n máa sọ wọ́n sẹ́wọ̀n kedere kodoro wọ́n máa sọ kọ́kọ́rọ́ nù ibẹ̀ ni mí máa kú sí ibẹ̀ ni mí grandchildren ni wọ́n máa ti wá bá wọn tó wọn máa fún wọn lóúnjẹ àti Wike ni o àtàpábíò ni o àti wèrè Gbajabiamila ni o àti Délé Aláké Báyọ̀ Ọ̀nànúgà Yẹmí Kàdóso Wálé Ẹdún gbogbo yín ti wọ gà o you are accessory before and after the fact gbogbo yamayama rádaràgà tí bàbá ti mú ṣe accessories ni ẹ ti wà complicity ọwọ́ yín ò mọ́ aya yín ò funfun ẹ ti wọ gà wo ẹ̀yin náà fẹ́ máa mú epo ẹ fẹ́ máa ra plane ẹ máa jábọ́ ni àfi tọ́lọ́mù bá sí sọ́mọ̀ ẹ wo gbogbo owó tí Màlámì kó jẹ ẹ tún wá ń gbé sínú plane kó má bọ̀ lórí burúkú ni kò sí rule of law Màlámì àti walk away pẹ̀lú gazillion of billions Yàyà Bello orin káàkiri ẹlẹ́ni rule of law ayédatiwa another òpònú ọmọ Yorùbá ọmọ àlè wọ́n mọ̀ pé kápẹ́ Ọlọ́run kò fọ̀run kẹ́ Akérédolú ó lè ní lọ́wọ́ kò yòpònú bíi tiẹ̀ ayédatiwa ibi tó ponú dé ohun ìní tó gbé fún tí Ọlọ́run tó fi jíǹkẹ́ Oǹdó bitumen wọ́n ní Ibrahim Waziri ló gba 2.8 billion lọ́wọ́ ẹ̀ torí tó lórí burúkú ni ẹ o ti torí ara ẹ ìwọ nìkan àti ẹbí ẹ o fẹ́ polúṣọ 4 million or how many people ní London aṣiwèrè ló pọ̀ jù lọ aṣiwèrè ìwọ náà o kì í ṣe ọmọ gidi tẹ bá lọ́mọ Yorùbá ni bí òkú ṣe ń jẹ́ ti Ọlọ́run ọmọ alálẹ̀ tí ń ṣépè fún yín because ẹ̀ ń dójú tì mí ẹ̀ ń bá àwọn alálẹ̀ nínú jẹ́ pẹ̀lú gbogbo ìwà rádaràdá rédèrèdè ṣé ládùúrú gbogbo èèyàn tó yẹ kó bá ṣe ọmọ Fúlàní ló yẹ kó tún gbé dúkìá tí Ọlọ́run gbé fún ilẹ̀ baba ńlá baba ẹ̀ fún aláàfẹ́ lọ à ń wá one Oòduà nation àfẹ́ bá Fúlàní ṣe mọ́ ọ̀rọ̀ Fúlàní ti sú wa ìwọ wá tún gbé bitumen tó worth over 17 trillion ó fẹ́ gbélé Ibrahim Waziri àti Bala Muhammed lọ́wọ́ ṣé nǹkan tí bàbá Tinubu gbélé ẹ lọ́wọ́ yẹn pé kò ṣe gbogbo yín máa polúṣọ ayé yín ni ayé yín ò lè rojú ayé yín ò lè rọ́nà tẹ bá rí ibi bá ti ṣe láàárọ̀ lọ́sàn-án alálẹ̀ máa yí dànù ni torí ẹ̀ ń bá millions of people ẹ̀ ń kó wọn sínú ìbànújẹ́ máa wọnú ilé yín ni ẹ̀ ń pa àwọn ojúlówó ọmọ Yorùbá lẹ́kún ẹkún àti òṣè wà lẹ́nu ọ̀nà tún náà èmi ò bẹ̀yìn o rárá kẹ múra sí i ṣé bàbá Tinubu tó gbé Boko Haram wá fún Buhari òun ló fẹ́ gbà yín là ni ló ṣì lè ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ń bọ́ Ajíbọ́lá Búsàrì
APC national chairman amokunmeko ọmọ Yorùbá òpònú ọmọ mùsùlùmí Ashiri n tó bá yín sìn ní Wike ọ̀rọ̀ Wike àti Obara ló bá yín 1 state out of 36 states sọ bí olórí burúkú APC yín ó ṣe máa fojú jọ ọmọ ènìyàn fẹ́ lọ ẹ fẹ́ jókòó tí wọ́n Nàìjíríà kẹ́ máa tẹ̀bà sóṣì kẹ́ máa forí burúkú ṣayọ̀yọ̀ Ajíbọ́lá Búsàrì Jíbọ́lá òṣì ìyà ẹkún àtòṣe òun ló jí bá torí gbà tí ẹ̀san bá dé ó máa wọ̀ sí ti Ibrahim Badamasi Babangida lọ Babangida sì lè jáde kán gbé sínú wheelchair ẹ̀yin ẹ máa ṣu ẹ máa tọ̀ sára ni ẹ máa runlé wọ́n á máa fi ṣíbí teaspoon wọ́n máa fi gbé iced water sí yín lẹ́nu ẹ máa gbélé ṣòde ni nínú ìtí ẹ̀ ń bá bọ̀ yìí ẹ ní sùúrù kájọ àti tẹ̀sẹ̀ bọ̀ o àti Dàpọ̀ní àti Dancing Adeleke ni àti Sanwó-Olú Sanwó-Ogbó ni I'm not surprised pé ẹ lè perform ẹ̀yin ló yẹ kó máa pè ní functional illiterate miseducated morons no wonder tẹ́lẹ̀ dágọ́mú so òṣì lẹ́ ń ṣe ẹ̀ ń fowó ṣòṣì ẹ̀ fi ń pọ́n mọ́ínmọ́ín ẹ̀ lè kóyàn sínú igbó yín kán bá yín clear kán raise ẹ̀ down kẹ́mọ́ àwọn tó wà ń bẹ̀ ẹ̀yin ojú rádaràda rédèrèdè ọ̀lẹ nìyẹn ọ̀lẹ ẹ̀ nígboyà must expect lie down pollution ayé yìí kẹ́lọ́kẹ́lọ́ committee society kẹ́kọ́ ṣì kẹ́kọ́ rí burúkú kò wọ́n ju wa kí ni àǹfààní pẹ́ wà ní ayé wọ́n ń pa èèyàn 9 mẹ́wàá lójú ní lẹ́yìn kò léyìn ẹ wá ń ga mú sọ ń pariwo ẹnu gbogbo yín ṣe bí langbalangba káàkiri ẹ̀ ń dágbádá yín ṣe pàtì ẹ̀yin mediocre bastards half of you ní náà ọgbọ́n mélòó ló wà lórí yín tí o bá sí pé ẹ̀ka gidi bá ṣá ẹ̀ ń fipá àti kúkú ẹ̀ ń fọ́lẹ̀ jàǹdùkú jìbìtì ẹ̀ fi ń gorí orí àtẹ̀tẹ̀ wà ìwé mélòó lẹ́ka ẹ̀sán tó tọ́ sínú kálukú yín ìlẹ̀ máa jẹ gbogbo owó wa tẹ́jí tẹ́fẹ́ kọ́lẹ̀ fáwọn ọmọ yín ẹ lọ bèrè lọ́wọ́ Ṣàgàrí ọmọ 5 ló lùsì ìjọba èmi ọmọ bọ́lá ṣe fẹ́ ṣe ti yín Hitler tó pa èèyàn 6 million he didn't need to tell the story ó commit suicide èmi ìlú yìí máa commit suicide torí Ọlọ́run máa sún un débẹ̀ ẹ máa gbé bọ̀ ẹ máa pa. Belshazzar Nebuchadnezzar àyí tó fẹ́ yìí wọ́n rí agbára Ọlọ́run tó á lè wọ́n gbé sàdánkátà fún Ọlọ́run nígbà tó Ọlọ́run tó jáde sí ohun tó ìfúsù yìí gbogbo yín lè máa rí jàgbàjọ Ọlọ́run gbogbo yín lè máa rí jàgbàjọ Ọlọ́run pàápàá jùlọ ẹ̀yin tẹ́ sẹ́ni jẹ́jẹ́ tẹ́ kó sí Fúlàní lábẹ́ tẹ́ ń gbé wa pa fún Fúlàní ẹ máa rí jàgbàjọ Ọlọ́run big time àtẹ̀yìn àtọmọ àtàyà yín òṣì àtẹkùn àtòṣì ti wọnú ilé yín ikú gan ti wọnú ilé yín ẹ mọ̀ ní owó àlẹ́ nu tẹ́ bá ti sílẹ̀ kó máa wọlé àjókòó sórí couch ẹ wá fún lóúnjẹ tẹ́yìn tó fún lọ́tì tó bá di lóru ọ̀gànjọ́ òru àṣìṣe tẹ́yìn. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.